tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa mo kí yín onílé lóko lọ́nà lẹ́yìn odi pé ẹ káalẹ́ ẹ káàárọ̀ ọ̀dẹ̀ òdùbí etí tẹ fi ń gbọ́ wa mànídì bákan náà ojú tẹ sì fi rí wa náà kò ní fọ́ ẹ wo ẹja sòótọ́ fúnra wa a ò ṣayé wá a ò dẹ̀ tún ṣe ọba yàn bẹ́ẹ̀ ni a ò ṣayé wá a ò ṣọba ní ǹjẹ́ ẹ ti gbọ́ Ọ̀ọ̀nìrìṣà Oyètún ti ṣe bẹ́ẹ̀ ó dá inú mi dùn pé a ní àwọn ọba gidi inú mi dùn pé a ní àwọn ọba tó ṣe é fọkàn tán bíi àwọn kábíyèsí wa Olúgbọ́n náà ẹ tún wá wo bàbá tó jẹ́ bàbá ọba afọbajẹ ìyẹn bàbá wa Ọ̀ọ̀nìrìṣà Oyè ṣe mọ̀ pé àìpẹ́ yìí ni wọ́n dé àwọn kan ládé náà wọ́n dẹ̀ jẹ́ pé wọ́n pé kí gbogbo wọn wà ní ìfẹ́ kan wà ní ìrẹ́pọ̀ láti fi lè ṣiṣẹ́ ìlú náà bàbá wa Ọ̀ọ̀nìrìṣà wọ́n ti wá practice pé kò ń ṣe pé àwọn fẹnu sọ àwọn náà gbọ́dọ̀ ṣe bàbá wa Ọ̀ọ̀nìrìṣà Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ wọ́n ti lọ bẹ Olúbàdàn wò fún ayẹyẹ tí bàbá fẹ́ ṣe bẹ́ẹ̀ ni ìyẹn ọba Rasheed Ládọjà bẹ́ẹ̀ ni o pé ká lọ bẹ̀ wọ́n wò fún ayẹyẹ ìyẹn pé fún ìpàdé wípé láti fi hàn pé ìfẹ́sowápọ̀ la wà fún ẹ wo ẹ kọ́kọ́ ṣe gbòòsà fún ọba wa Adéyẹyè Ògúnwùsì Ọ̀ọ̀nìrìṣà Oyè bàbá ikú bàbá yèyé àìdúró kí wọ́n nífẹ̀ẹ́ òní bàbá ti ṣe bẹ́bẹ́ ọba Adéyẹyè ti ṣe ohun tí àwọn ọba mìíràn tí wọ́n kùnà láti ṣe jẹ́ kí n gbé yín débẹ̀ fáńfààní ìwọ tó ò bá mọ̀ Ọ̀ọ̀nìrìṣà ìyẹn ọba Adéyẹyè Ògúnwùsì bẹ́ẹ̀ ni ìyẹn Ọ̀jájá kejì wọ́n ti lọ ṣe ìbẹ̀wò tó ní ìtàn nínú torí kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ kó ṣẹlẹ̀ rí wọ́n ti lọ ṣe ìbẹ̀wò tí àwọn lè gbàgbé nínú ìwé ìtàn sí bàbá Olúbàdàn níbi tí ayẹyẹ tí Olúbàdàn fẹ́ ṣe wọ́n ti lọ ṣe ìyẹn ọba Rasheed Ládọjà wọ́n wá sọ̀rọ̀ wọ́n ní kí ni ìbẹ̀wò yìí ní ṣe pẹ̀lú ìfẹ́ àlàáfíà bẹ́ẹ̀ ni láti fi lè mú ìrẹ́pọ̀ wá sí orílẹ̀-èdè Yorùbá wọ́n ní ìbẹ̀wò yìí tún wá ní ṣe pẹ̀lú ìbáṣepọ̀ àwọn ọba ilẹ̀ Yorùbá wisdom no go kill us wisdom dey for our father ọba Ọọ̀ni Ifẹ̀ bẹ́ẹ̀ ni o ẹ̀yin náà wò èèyàn tó nífẹ̀ẹ́ ìlú tó ńlá tó ń pa gbogbo history burúkú rẹ́ nílẹ̀ Yorùbá ọba kan ọba Ọọ̀ni kò lè lọ bá ọba Aláàfin wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n tún bá Aláàfin náà pàdé o wọ́n tún gbìyànjú àti kí Aláàfin ní ìkí ìfẹ́ Aláàfin ṣe kí ni wọ́n yíwọ́ wọn sígbó wọ́n tún ti lọ sọ́dọ̀ Olúbàdàn báyìí láti fi lè jẹ́ kí gbogbo ilẹ̀ Yorùbá ká máa wà unite bẹ́ẹ̀ ni o láti lè jẹ́ kí wọ́n máa wà unite lórí pé àwọn ìtàn tó ti ṣẹlẹ̀ láàrin àwọn ọba méjèèjì yìí ìyẹn Ọọ̀ni àti Olúbàdàn ẹ dẹ̀ mọ̀ pé tó Olúbàdàn bá wọ ní kábọ̀gà ó mẹgbẹ́ bàbá ẹni tó ń ṣe bẹ́ẹ̀ ni o ìpàdé yìí wáyé ní ọjọ́ ìsinmi ní dédé agogo 10 sí aago 1 bẹ́ẹ̀ ni o ní bàbá wa Ọ̀ọ̀nìrìṣà tó lọ bẹ Olúbàdàn wò bẹ́ẹ̀ ni wọ́n wá ní ìpàdé àti ìbẹ̀wò lórí ayẹyẹ tó Olúbàdàn ṣe ní táwọn fi wá bẹ bàbá wò kò ṣe pé káwọn kọ̀ wá lásán àwọn wá láti wá mú ìfẹ́ dàgbà sí àwọn wá láti wá mú ìṣẹ̀ṣe láti fi lè jẹ́ kí ó yé àwọn èèyàn dáadáa pé ìfẹ́ ń bẹ láàrin wa àwọn láti wá jẹ́ kí ó yé àwọn èèyàn pé àwọn ọba ilẹ̀ Yorùbá wọn bára wọn jà wọn níkùn sínú sí ara wọn bẹ́ẹ̀ ni o láti fi lè gbé àṣà àti ìṣẹ̀ṣe Yorùbá lárugẹ ẹ wo ẹ kí gbòòsà fún Ọọ̀ni bẹ́ẹ̀ ni Ọọ̀ni jẹ́ kó yé wa ó ní ṣe rí ìbẹ̀wò yìí ó dúró fún iṣẹ́ agbára ńlá kan ló rán jáde bí àpẹẹrẹ wípé respect àpọ́nlé mo yọ̀ fún ẹ mo yọ̀ fúnra mi bí n bá ṣe ń kí ẹ kí ìwọ náà fún mi lápọ́nlé kájọ máa fúnra wa lápọ́nlé kò ní sí ẹ̀tẹ́ ń bẹ́ẹ̀ nítorí náà gbogbo àwọn Ìbàdàn wọ́n mà ti tẹ́wọ́ gba bàbá
In the same van, all Olubadan in council, ìyẹn high chiefs like Ìbàdàn Mogajis, Baálẹ̀, CCIL, Babalọ́jà, Ìyálọ́jà àti gbogbo àwọn gbogbo àwọn olóyè pátápátá nínú wọn dùn ó àti àwọn ọmọ ilẹ̀ Ìbàdàn nínú wọn dùn àti ayọ̀ ló fi ń gba Ọ̀ọ̀nìrìṣà wọ ilẹ̀ Ìbàdàn. Ṣé ẹ ti rí bẹ́ẹ̀? Ṣé ẹ ti rí? Kó lè fi jẹ́ kó yé pé ìfẹ́ la wà. Bẹ́ẹ̀ ni ìfẹ́ làwa wà o, a ò bẹ́ nìkan jà. Ẹ já gbọ́n tí ẹlòmíràn sọ. Bẹ́ẹ̀ nìkan ní bàbá ẹ káàbọ̀ sílẹ̀ wa o, ìlú Ìbàdàn. Bẹ́ẹ̀ nìkan ní my Ìbàdàn people, ẹ kú àlejò kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà. Bẹ́ẹ̀ ni ilẹ̀ Yorùbá tòrò láṣẹ Èdùà, àmín. Ilẹ̀ Yorùbá yóò tòrò, kò ní béwu dé. Bẹ́ẹ̀ ni o, kábíyèsí inú wa dùn láti rí yín. You are highly welcome. Kábíyèsí, you are mostly welcome on your royal visit from the ancient city of Yoruba tradition and exists Ife to the ancient city of Yoruba political existence, ìyẹn ìlú Ìbàdàn. Bàbá a kí yín o láti gbogbo ọwọ́ ọmọ Ìbàdàn ni wọ́n sọ pé inú àwọn dùn pé bàbá bẹ àwọn wò. Inú wa dùn. Bàbá wọ́n ní ẹ káàbọ̀ sí Ilé Ifẹ̀, His Majesty. Bẹ́ẹ̀ ni kán ní gẹ́gẹ́ bó ṣe jẹ́ ọmọ Yorùbá, ó jẹ́ kó yé ẹ pé gbogbo ọba, all the obas, not just from Ife, what we need is peace and love among each other. Tó túmọ̀ sí pé ìfẹ́ àti ìrẹ́pọ̀ là ń fẹ́ láàrin ara wa. Bẹ́ẹ̀ ni là ń fẹ́ láàrin ara wa. Bẹ́ẹ̀ nìkan tún jẹ́ kó yé mi, oníṣẹ́ ṣẹ́rí ìjà tó ń bẹ láàrin wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ pẹ̀lú ohun tó ń ṣẹlẹ̀, ó ti fi hàn pé ó ti tán. Ó ti tán torí pé bàbá wa Ọọ̀ni ti ṣe kíni? Wọ́n ti mú ìfẹ́ wọlé. Ẹ jẹ́ ká tún ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn. Bẹ́ẹ̀ nìkan ní bàbá wa Ọọ̀ni, a kí yín o, you remain blessed. Ọọ̀ni olórí aládé ọba tó ń fọba Yorùbá jẹ. Bẹ́ẹ̀ ni bàbá, inú wa dùn. Ẹ ṣe mílíọ̀nù gbòòsà fún Aláàfin, fún Ọọ̀ni Ifẹ̀ Oòyè. Bàbá a kí yín o. Ẹ jọ̀ọ́ bàbá wa Aláàfin, ẹ̀yin náà a sọ pé ẹ ò ṣèyàn, ṣùgbọ́n ẹ bá wa fọwọ́ luwọ́ kẹ́ ẹ jẹ́ a jọ gbé ilẹ̀ Yorùbá wa lárugẹ dáadáa. Ẹ̀wẹ̀ ìyá mi bàbá mi bá wa bó kó lọ fàfà. Ẹ like, ẹ share, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ jọ̀ọ́ yà àwọn èèyàn lọ́tùn lósì pé Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ. La fi sọ pé a ó máa bẹ ọ̀bẹ ẹni bẹṣu ni. Atẹ́lẹsẹ̀ yóò sì máa bẹ̀nà wò. Gbogbo ẹni tó wá láòní dé, ó máa láòní dé bá. God bless Yorùbá nation. Ó dàbọ̀.